pẹ̀lú gbogbo rògbòdìyàn yìí tó jẹ́ pé àwọn government schools tó wà ní Ọ̀yọ́ state wọ́n ti tì pa wọn ò rélé ìwé mọ́ pẹ̀lú gbogbo bọ́n ṣe ń jáde tán protest yẹn wọ́n ní àwọn private school tó wà ní Ọ̀yọ́ state wọ́n sì ń lọ school ó dáa bẹ́ẹ̀ ẹ wá bí mi léèrè wípé kí ló dé tí mo fi ló dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ torí pé kò kàn án torí kì í ṣe wáyẹ́ẹ̀kì kan náà wọn ò jọ kọ torí kì í ṣe nẹ́kò kan náà wọn ò jọ kọ torí kì í ṣe jáàmù kan náà ni gbogbo wọn ò jọ ṣe ó dá ẹ mọ́ ọ lọ o àwo ò bá yẹn pàrọwà wípé kẹ́ ẹ mọ́ lọ àmọ́ ẹ̀bẹ̀ mo wá bẹ̀ wo àbọ̀rọ̀ sí tí mo wá sọ fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gẹ́gẹ́ bí òbí imagine kó jẹ́ wípé private school ni wọ́n ti kó àwọn ọmọ tí wọ́n kó lọ yẹn imagine kó jẹ́ pé private school kan ní àwọn olùkọ́ àwọn teachers tí wọ́n kó lọ yẹn ni wọ́n ti kó wọn lọ pẹ̀lú bó ṣe jẹ́ government school how many days ni lónìí tí wọn ò tí tá àti rí ojútùú wípé wọn ò tiẹ̀ jáde ni nígbà báyìí ni àbí lákòókò báyìí ni wá imagine wípé private school bá ní sọ ọmọ wípé àwọn àti proprietor àbí proprietress wọn nìkan ni ó kù báwọn sọ ọmọ wípé kò ní ọwọ́ ìjọba nú èmi ò ní ọmọ rẹ̀ ó mọ̀ lọ o ó yẹ kó lọ ó yẹ kó jáfáfá o ó yẹ kó mọ̀wé o ṣùgbọ́n kan imagine wípé àwọn ọmọ tí wọ́n kó yẹn private school náà bá ti kó wọn so lérò wípé do you think government máa kọ bí ara sí despite the fact wípé ìjọba ló gbọ́n síṣẹ́ school ìjọba náà ń lọ láti ìrójútùú títí dàárọ̀ yìí kàn wá imagine tó máa ṣẹlẹ̀ assuming it is private school what will happen ìwọ náà mọ bẹ́ẹ̀mi náà ṣe imagine rẹ̀ lọ́kàn bí mo ṣe ń rò ó ní ọmọ rò ó so ti yọ ìwà woru negotiation tán fẹ́ bá gọ́fìmẹ̀ntì ṣe lórí private school so ti yọ tí ó bọ̀ sójú ọjọ́ kò yé báyìí ní ìsìn ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá tí nǹkan ò bá ti kan ẹlòmíì báyìí wọ́n lọ́rọ̀ ọlọ́rọ̀ èèyàn fi ṣàríkọ́gbọ́n rárá o àfìgbó bá dórí tiẹ̀ tán fi tiẹ̀ ṣàkírí kọ́gbọ́n àfìgbó bá dórí tiẹ̀ tán jálàmbá káàkiri that is when you will know wípé kaki no be leather. Have you seen the video of that grandma that said ó nìkan nínú gbogbo àwọn ọmọ tán kó lọ yẹn ọmọ ìyá yẹn mẹ́rin ló wà ńbẹ̀ àti ìyàwó ọmọ ẹyọ kan ẹ̀yìn kan sì tún ní liver wípé ẹ̀ǹkan ọmọ lọ sí school ó dáa so wá rí wo olùkọ́ náà Ọlọ́run ó ṣàánú rẹ o torí mi ò mọye tán san fún ọ kàn imagine wípé private school kan náà ti lọ kó àwọn teacher yẹn what do you think will happen ṣé o lérò pé tó bá yá tó bá ti pẹ́ tí school yẹn bá ti dúró tó bá yá wọn ò ní continue láì rí ọ tó sì wà náà gbó ok àdẹ̀lẹ̀ sọ àwọn míì ní spare life sínú ilé ó yẹ pé tó má kàn ti rí wọn kàn pààrọ̀ rẹ̀ ni Ọlọ́run ló sì mọ̀ tó kálukú jẹ sára but advice tèmi ò fún yín ni wípé bá wìn ẹ join tó bá wìn kẹ́ ẹ mọ́ join ẹ mọ́ lùlù kò kàn wá o so ti yé ẹ múra sí ẹ mọ́ lùlù kankan wá ẹ̀yin ò sí lára kínní àbí ó ti dáa ó ti dáa tèmi ní kí wọ́n á pàkíyèsí at least tí àwọn olùdásílẹ̀ tó máa ń wówó sápò ara wọn ìwọ náà tó tún jòbí náà ọ̀ lè fowó ra kínní kan kó tún fowó ra yàgò lọ́nà o kò yí ọ báyìí ní ìsìn ni mo ní wọ́n á jọ sí kọ́ ọmọ lérò wípé 20,000 100,000 tọ́sẹ̀ ń lé ọmọ rẹ wálé lẹ́ẹ̀mẹjọ kọ́ ọ tó rí san ni wọ́n béèrè lọ́wọ́ rẹ o torí mo rí àwọn kọ́mẹ̀ǹtì kan lọ́ndà kínní yẹn táwọn kan sọ pé even inú ilé gan ò save ṣe kò ní dáa kó wàá bí tọmọ rẹ wà tó kàn wá mú ròyìn wá fún ọ lọ ó ti dáa alájìkẹrin iná ẹ bá ń like ẹ comment ẹ share ṣùgbọ́n nínú gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ̀yin private school mo bá wí o ẹ mọ rántí máà tó wà lókè kò yé báyìí ẹ mọ rántí máà tó wà lókè ó sì ò ṣe ní ìsìn gbọ́n bá jọ lọ tán bá jọ bọ̀ bóyá owó kan bóyá kankan ni ìjọba ó fún ọmọlẹ́bí rẹ private school kí náà fẹ́ fún ọ ọ wà lójú ayé gan ọsẹ bí akúra èló lọ gbà
Alájíkẹ́ rí iná ó dàbọ̀.